Asari Dokubo. So Asari Dokubo náà wà lára àwọn arábí. Pekele arúgbó jẹ gbèsè ta ni yóò san. Pa Asari tiẹ̀ báyìí. Asari Dokubo. Ó máa ń support àwọn northern terrorist financier money. Only Western leader kọ́kọ́ ò ní right láti wá challenge àwọn olórí Islam ní northern part of Nigeria tí wọ́n practice terrorism. Ó ní gbogbo nǹkan tí President Trump tí ó ń sọ àti gbogbo Western world wípé wọ́n list orúkọ àwọn terrorist financier. Ó ní wọn ní right láti wá ṣe. Ó ní Trump ò ní right láti proclaim àwọn northern terrorist financier ní criminal. Ó ní ṣebí mùsùlùmí lòun, aláàjì lòun. Ó dẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn mùsùlùmí pátápátá wípé kán dìde láti fight back. Ó ní fẹ́ wo fídíò yẹn, bó tẹ̀lé mi kó wá wò. Rahmatullahi wa barakatuh. Muslim brothers of Nigeria, what has happened to the Muslim Ummah in Nigeria? That our leaders are now being criminalized for no reason other than that they are Muslims. The Sultan of Sokoto, who is the leader of the Muslims in most part of northern Nigeria, all the Muslims, including the vice president of Nigeria, is being criminalized. He's being called names. Because this mad, sick, idiotic fellow called Donald Trump had weaponized Islamophobia. And so people now rise up. They are calling on Muslims. I am a Muslim. There is nobody that will make me deny my faith. I've taken the kalima. I will remain a Muslim until death. I have never committed any crime, both civil, criminal. I've never committed any crime based on religion. I've never attacked anybody based on religion. I have 2 Christian wives. And the kingdom I preside, the chiefdom I preside over is 99% Christian and believers of other faiths. So there is no basis. I am the only Muslim out of all my siblings. And I'm their senior brother, I'm their father, I'm everything. But what I will not accept is to be criminalized. Because one mad, sick fellow, who is a worshipper of Moloch, who is a worshipper of Ba, is going around the world encouraging the killing of Muslims. Somebody, a German, an Irish, a child of a German and Irish immigrant will stand up and say America belongs to him. But America does not belong to a Somalian immigrant, a Somali immigrant, or a Nigerian immigrant. And you accept these stupid narratives from this demented fellow and those who follow him. Why will Muslims accept this position? Why will Muslims accept this position? It is time for us to come together, energize, give life back to organizations like the MSS, like NACOMIO, and all other national Muslim organizations. It is time for Muslims to find common grounds and be united in this period of uncertainty, so that we can stand shoulder to shoulder with good people of other faith and defend ourselves. Our religion is very clear in the Quran. It says there is no like Rafidin. There is no compulsion in religion. Lakum dinikum waliyadin. To you is a religion, and to me is my religion. It is now up to us. Look at how the world has now turned because of this sick madman who can invade sovereign countries, abduct their president, abduct their wife, and commit heinous crime. Today, those who are applauding him should know that he's not the only mad person. People can be mad like him. And when madness becomes madness, they happen. What happened? Ẹ jọ̀ọ́ kí ló dé tí Asari Dokubo wá ń bínú tó tó báyìí? Kí ló ń bí nínú tó tó báyìí?
Asari Dokubo ò faraya wípé terrorist ń pa àwọn innocent soul nínú Nàìjíríà, àborí kó faraya báyìí láti yọ ọdún tá ti ń pariwo. Asari Dokubo ò mà faraya báyìí. Ṣebí Asari Dokubo ìwà àtẹ̀mí jọmọ̀ wípé ó láwọn ọmọ ogun. Asuwana, kí ló dé tí ò volunteer àwọn ọmọ ogun ẹ̀ kọ́ńkọ́ fèsì àwọn terrorist láti yọdún yìí? Ṣùgbọ́n àwọn ọmọ ogun títí ẹ̀ politicians òun ló ń jà fún tó fi ń defend torí owó àti post. Ṣé bó rí? Ṣé òun gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ? Àṣírí Asari Dokubo tú. So Asari Dokubo náà wà lára wọn, all in the name of torí pé òun náà jẹ́ Mùsùlùmí. Ó nítorí pé òun jẹ́ Mùsùlùmí, aláàjì lòun. Kí àwọn Mùsùlùmí all over Nigeria kí wọ́n má gbà, kí wọ́n má gbọ́. Kí wọ́n defend ẹ̀sìn Mùsùlùmí. Ṣé ẹ̀sìn Mùsùlùmí ní kó máa pa Nigerians ni? Torí ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ o. Àwọn nǹkan tẹ́mi ń gẹ̀tì nínú ọ̀rọ̀ tí Asari Dokubo sọ lélẹ̀. Pẹ̀lú nǹkan tó sọ, ṣé kò yẹ kó ọlọ́pàá kan arrest ẹ̀? Ó nídìí kí wọ́n question ẹ̀. Àfàìmọ̀ ni Asari Dokubo ní máa practice kidnapping ní area ibi tó wà. Kí ni ẹ̀ṣẹ̀ President Trump gangan ipò wá dá sí ọ̀rọ̀ terrorism nínú Nàìjíríà? Kó tó di pé President Trump wá dá sí, òun ní ìwà àtẹ̀mí ti gbọ́ láti Dubai àti many other countries tí wọ́n ná name àwọn terrorism leaders and financiers. Lára àwọn orúkọ tí a dẹ̀ gbọ́ káàkiri from the western world, Sultan of Sokoto allegedly ó wà ńbẹ̀, El-Rufai wà ńbẹ̀, Shettima wà ńbẹ̀, Abubakar former head of state wà ńbẹ̀. Ó yá máa bá mi kọ àwọn ètò kù, máa bá mi kọ síbi comment section. Gumi and co. So gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tí wọ́n fọ́ọ̀sì tí Gumi tó fọ́ọ̀sì Nigeria government wípé dandan wọ́n ní láti máa pamper àwọn terrorists ni. Inú Asari Dokubo ó dùn sí. Ẹ̀yin èèyàn Asari Dokubo decide yín lọ́wọ́ ẹ̀pẹ̀lẹ́ ti yín o. Kó tó di pé President Trump wá, ó fi message ránṣẹ́. Ó ní kí Nigeria government kí wọ́n do the needful lórí ọ̀rọ̀ terrorism. Ó ní tán bá ṣe nǹkan kan, ó lóun bọ̀ kankan, èrè ń sì ń bẹ pẹ̀lú òun láti wá sọ fún oníkálukú ní northern part of Nigeria gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Ìgbà tí Nigeria government tí wọ́n kúkú lè ṣe nǹkan kan torí àwọn terrorist leaders wọ̀nyí, àwọn northern Islamic leaders wọ́n ti overpower Nigeria government. Kò sí nǹkan kan tí head of state kankan lè dá ṣe against wọn. Wọ́n ti hijack Nigeria gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Kò dẹ̀ ṣe wípé àsìkò yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ complain nípa bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní northern part of Nigeria. Ní ìgbà ayé Jonathan, wọ́n lọ sí US, wọ́n lọ complain. Head of state tó wà mẹ́ngbà náà ṣó dá sí. Kí ló fi message ránṣẹ́? Ó ní kí wọ́n wá bó ṣe máa ṣe. Wọ́n wá ṣe meeting pẹ̀lú àwọn Islamic leaders tí wọ́n practice terrorism ní Nigeria bí àwọn Sultan. Wọn ò mà dáhùn. Ìgbà ayé Buhari èèyàn tiwọn náà. Ṣé àwọn Christian ò gbé wọn dìde ni? Wọ́n dìde, wọ́n lọ ní ọ̀dọ̀ Biden, President Biden. Kí ni wọ́n rí ṣe sí? Nothing. Trump wá débẹ̀, kó tó dẹ̀ di wípé ó wá dá sí, ó fi message ránṣẹ́, ó ní kẹ́ tú lè yín ṣe kóhun tó wá dá sí. Nigeria government ò lágbára kankan tó máa fi tú anybody wọn ṣe. Hence, Trump dá sí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n jẹ́ kí ìwà àtẹ̀mí jọ jókòó kájọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Láti Christmas day tí Trump ti dá sí ọ̀rọ̀ yẹn ní northern part of Nigeria. Ṣé ò rí wípé agbára dédé jábọ́ lọ́wọ́ àwọn northern born to rule ni? Ṣé ò notice wípé agbára we are born to rule ó kọ́kọ́ wálẹ̀ náà? Gbogbo garagara gírígírí wọn tó máa ń halẹ̀ mọ́. Everybody including the president tó wà lórí àpèrè ní Nigeria ńbẹ̀. Wọ́n yẹn halẹ̀ mọ́ everybody. Ẹ rí pé kíní yẹn kọ́kọ́ wálẹ̀, ara wọn kọ́kọ́ rọ̀. Ẹ̀rù wá ń bà wọ́n wá ń ṣọ̀rọ̀ sọ. Notice pé majority Islamic leader from the northern part of Nigeria that cannot joke with interview, granting interview left, right, center with their full chest promoting terrorism. Forcing terrorists on Nigeria government, Gumi telling Nigeria government that he has to pamper the terrorists, give them whatsoever they ask for. All of a sudden, we can't find any one of them anymore. Can you? Ṣé o tún rí wọn kan grant interview bíi ti tẹ́lẹ̀ mọ́? Ìkọ̀ọ̀kan tó wá grant interview sí, wàá rí pé àwọn ojú tí ò jáde láti ìgbà kan for a long time. Àwọn yẹn ló ń jáde tó ń sọ̀rọ̀ fatafata ń sìn. Tó o bá dé rí àwọn tó ń sọ̀rọ̀ lára wọn, wàá rí wípé wọ́n ń sọ̀rọ̀ sọ nísìn.
wọn kàn sọ̀rọ̀ anyhow ṣé mo pé tẹ́lẹ̀ yẹn wọ́n máa ṣe báyìí ni wọ́n tún wá fi gbalẹ́gbẹ̀ẹ́ wípé as you can see one Nigeria is not negotiable fún Sultan of Sokoto láti máa pariwo bí wọ́n ṣe ń pa Nàìjíríà tí wọ́n dojú Nàìjíríà bolẹ̀ tí bàbá òní dẹ̀ mọ̀ wípé Nàìjíríà wọ́n ti hijack ẹ̀ tí Sultan of Sokoto dẹ̀ máa ń kọ orin yẹn àtẹ́nìtàn tó bá ti invite ẹ̀ wá sílẹ̀ Yorùbá níbi tí gbogbo ọba aládé wà wípé one Nigeria is not negotiable tí gbogbo yín dẹ̀ tún máa clap fún a jẹ́ wípé bàbá Ọọ̀ni bàbá Láàfin Olúwo àti majority ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo yín lẹ lọ́wọ́ sí gbogbo nǹkan gbogbo bí àwọn northern leaders bí wọ́n ṣe practice terrorism in Nigeria you are in their support ẹ mọ̀ kọ́ ṣe rí ọdún tá wà yìí ọdún àṣírí ni mo wá fi àsìkò yìí sọ fún yín ọdún àṣírí ni 2026 yìí o torí ọ̀pọ̀lọpọ̀ favourite yín ọbẹ̀ máa bàdí wọn àṣírí wọn máa tú wind go blow fowl yansh go open wẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wàá wá rí favourite ẹ níbi tí o ti expect láyé jẹ́ ká jọ ṣiṣẹ́ yẹn gbà yẹn má sọ wípé toró ti jẹ́ favourite ẹ bí mo bá wà lára àwọn tó bá wọn gbé má sọ wípé dára wàhálà ẹ̀ ti pọ̀ ju o ṣó mo pa jọ ń kó fún gbogbo wọn sìn ni mo kàn ní sọ tẹ́lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tú ṣọ́ọ̀kì dẹ̀ máa mú a lot of people kí n tó wá lọ sí next video ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ pẹ̀lẹ́ o alva Governor Makinde of Ọ̀yọ́ state tó ti wá aṣọ yín again àbí ṣebí ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ rí pé population wa àpọ̀ àbí wọ́n ti mú yín ṣíkúṣíkún ẹ mọ̀ pé ẹ̀ ń dín lọ nìyẹn wọ́n wá ṣàyín wò ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè every part of Yorùbá land wọ́n lọ wọ́n fẹ́ gbé yín wò ẹ mọ̀ wípé wọ́n gbé yín wò ni wọ́n fẹ́ mọ̀ capacity yín how ready you are should be case tó bá wá attack yín massively but àwọn nǹkan tí wọ́n ń bá ó fi wọ́n lára balẹ̀ àti ọkàn balẹ̀ wípé at any time tó bá ya bọ ilẹ̀ káàárọ̀ òjìrè wọ́n á ṣiṣẹ́ bó ṣe wù wọ́n kò dẹ̀ ní sí anything tó máa tẹ̀yìn ẹ̀ jáde this is the only thing tẹ́mi rí náà ẹ̀. Makinde fumes as bandits kill 5 Ọ̀yọ́ forest guard. On Wednesday urged Ọ̀yọ́ State Governor Seyi Makinde on Wednesday urged residents to remain calm following a deadly attack by suspected bandits on the National Park Service office in Oloka Village, Orire local government area of the state, which claimed the lives of 5 forest guards. The governor The governor assured residents that his administration will take decisive steps to prevent a reoccurrence of such attack. Irọ́ ni o, àbí? Ìwọ àtẹ̀mí jọ mọ̀ pé irọ́ ni. Gbogbo èyí tó ti ṣẹlẹ̀ nídìí ó lọ fọyọ́. Ṣé wọ́n rí ẹyọ kan corporate ẹyọ kan mú mọ́lẹ̀ báyìí? Ṣé wọ́n compensate yín? Kò sí wàhálà. Bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí, ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Mo fẹ́ wá gbé fídíò mi wọlé. Mo fẹ́ kó o lè mọ̀ wípé wọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí gbogbo Nàìjíríà wọ́n ní kí wọ́n gbáradì wọ́n láwọn ò ní gbà kí President Trump kó ṣe kí ni kó fìyà jẹ wọ́n gbé wọ́n ní àsìkò ti tó fún ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Nàìjíríà láti ṣe kí ni láti pay back President Trump fún àtáàkì tó fún wọn ní northern part of Nigeria ṣùgbọ́n ìwọ àtẹ̀mí jọmọ̀ wípé kì í ṣe pé US náà lọ tán ti fẹ́ lọ àtáàkì nínú Nàìjíríà ni jẹ́ ká jọ wo fídíò. Za ku yi shiru ko za a mai da raddi da ilimi? To ta Allah ka ku yi da wasa. A wayarwa da al'ummar mu kai, Amerika ba ta isa ta yaƙe mu ba. In ta ce za ta iya shege ka fasa. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Kai munafiki kakka ruga a guje ba za su iya ba. Za ku yi shiru ko za a mai da raddi da ilimi? To ta Allah ka ku yi da wasa. A wayarwa da al'ummar mu kai, Amerika ba ta isa ta yaƙe mu ba. In ta ce za ta iya shege ka fasa. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. Kai munafiki kakka ruga. Ẹ fẹ́ gbọ́ nǹkan tó sọ nínú fídíò yẹn. Okay. Ó ní America cannot defeat us and if they insist on fighting us, we are more than ready to confront them. Northern Islamic cleric dares Trump and the US military. Nǹkan tó ń sọ nínú fídíò yẹn nìyẹn. Ẹ rí pé fídíò yẹn short gan mo kàn try láti repeat again. Kó lè gbọ́ dáadáa.
Only America cannot defeat us. Underline us. And if they insist on fighting us, collective word, us, we are more than ready to confront them. Shall you see another one? We. Northern Islamic cleric dare Trump and the US military. Eja funra. Ọmọ káàárọ̀ jíire, ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin mate mi àtàwọn tí mo jù lọ. Ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ jíire, ẹ̀yin politicians. Kí àṣírí tó tú torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Àṣírí máa tú gan mọ́ ń tẹnu mọ́. Nǹkan kan wà tí mo fẹ́ pe àkíyèsí yín sí. Ẹ jẹ́ afúnra. Ẹ jẹ́ afúnra o, ẹ jẹ́ agbọ́mọ́tilẹ̀ o. Ṣé ẹ notice wípé all of a sudden láti ìgbà tí Trump ti strike wọn ní north tó ti strike round table wọn tí ẹsẹ̀ table yẹn ti kán tí ò balance mọ́. Ẹ notice pé collective word ni gbogbo wọn dẹ̀ ń use nísìn bí we, us. Who are the we? Who are the us they are referring to? Torí kò fẹ́ yé mi mọ́ o. Southerners are not part of the people financing the terrorism in Nigeria. They are not practicing banditry. The Southerners are not part of the Lakurawas, ISWAP, Boko Harams. No. So, who are the Northern Islamic terrorist leaders are referring to as us? Who are they referring to as we? Because mo notice ìkíní yẹn tẹ́yìn náà bá ṣàkíyèsí lẹ́nu ìgbà tí Trump strike not ní Christmas time, Christmas day. Ìgbà yẹn ìwọ̀nba wọn tó ń bọ́ síta láti sọ̀rọ̀ bí we, bí us náà dẹ̀ wá fi qualify gbogbo wa. Ẹ jẹ́ àfúnra o. Ẹ jẹ́ àfúnra o. Because before, àbí kò ṣe the same set of people tí wọ́n jẹ́ wípé they were born to rule ni. Bí apá wọn ṣe ga gangan lele, we are born to rule. The owner of Nigeria, any teta bá ṣe àṣegbé, wọn bí ya governor, wọn bí minister or anybody, even head of state, láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò. How come all of a sudden ó ti wá the us? Who are the us they are referring to? Who are the we? Because we Southerners, we are not part of you. Lie. We are not terrorists. We don't practice terrorism in the southern part of Nigeria. We are uniquely unique. We are human beings. Ẹ̀mí èèyàn ṣe pàtàkì lọ́wọ́ wa. We appreciate life. We don't unlife people. We give life. It is in the northern part of Nigeria that you unlife people because you are power possessed. Ṣùgbọ́n láti ìgbà tí agbára yẹn tó ti slump kúrò lọ́wọ́ wọn, ó ti wá dogun we, us, we, tani us. Àwọn kan ni wọ́n pè mí tán ní kí pass message fún wa. Wọ́n ní kí sọ fún gbogbo àwa mùsùlùmí òdodo àti òtítọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire kẹ́gbọ́mọ́ tinú yín. Wọ́n ní àpérò oríṣiríṣi ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àwọn northern part of Nigeria wọ́n náà ti send owó nísìn again. Wọ́n kúkú ti mọ̀ pé yín Southerners tẹ́ bá ti rówó bọ́mọdé bá ròyìn àsàkàrà dànù sígbó nìyín. Tẹ́ bá ti rówó kékeré báyìí ọpọlọ ti sọnù. Kì í ṣe gbogbo wa. Wọ́n ní kí sọ fún yín wípé wọ́n send owó sí wọ́n dẹ̀ ń pe meeting all in the name wípé wọ́n ṣe meeting wípé wọ́n fẹ́ protect ẹ̀sìn Islam nínú Nàìjíríà wípé Trump fẹ́ wá attack ẹ̀sìn Islam ni. Wọ́n sọ wípé iṣẹ́ ọwọ́ wọn terrorism tó practice òun ni Trump wá attack. For this reason òun ni wọ́n fi ń recruit yín o ẹ̀yin Southerners. Wọ́n ní ẹ má gbowó tá ẹ bá lọ sílé kéwú. Ẹ̀yin màámi dádì mi tọmọ yín bá lọ lé kéwú tó bá padà dé ẹ ṣẹ́ẹ̀kì báàgì ẹ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ tó bá ní owó tó pé wá àbí wọ́n fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí yín wípé wọ́n fẹ́ rí yín fún an important information àbí meeting lórí ẹ̀sìn Islam. Wọ́n ní ká ẹ má dá sí o, wọ́n ní ẹ má lọ o, kó má jẹ́ pé báyìí lẹ máa gbàdẹ́ ní ire ó dàrínà kò ó dojú àlá àbí kẹ̀kan gbàbẹ̀ kó yín ó dé Abuja straight tí yín bá yín nìyẹn kò sẹ́ni máa gbà yín o. Ẹ máa rántí ìjẹ́ẹ̀lì ni o torí sọ́tàn tó lè bá yín pe fóònù ọbẹ̀ ti bá di gbogbo wọn o. Wọ́n ní wọ́n ti ń recruit ń sìn yín again o. Wọ́n ní wọ́n pe gbogbo ẹ̀yin oní mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjíire wípé ṣe ni wọ́n fẹ́ attack ẹ̀sìn Islam wípé ká ẹ má gbà. Wọ́n fẹ́ brainwash yín again torí okùn ilé tó ti ṣe sílẹ̀ ó ti ń já. Wọ́n fẹ́ refresh ẹ̀. Wọ́n ti lọ re-strategize. Ẹ má believe wọn o. Wọ́n náà fẹ́ retaliate. Wọ́n ní wọ́n nígbà kí Trump kó kàn attack wọn just like that. Gbogbo nǹkan tó ti plan sílẹ̀ kó bàjẹ́. Àwọn ready láti ṣe kíni láti retaliate. Tó já sí wípé tí Trump bá wá attack sí àwọn náà máa ṣe tiwọn padà. Ṣùgbọ́n mo fẹ́ kó gbọ́mọ́ tinú ẹ̀ wípé táwọn bá máa ṣe tiwọn padà fún Trump
kì í ṣe Amẹ́ríkà ni wọ́n lọ láti lọ ṣe o inú Nàìjíríà ń bẹ̀ ni o southern part of Nigeria ó máa fẹ́ gbóná díẹ̀ o láti sìn wọ next year mo dẹ̀ ń sọ o southern part of Nigeria máa fẹ́ gbóná south east south west ẹ̀yin káàárọ̀ òjíire south west ẹgbọ́n mọ́ tinú yín ẹ̀yin aráàlú náà ń pa wọn ọ̀dọ́dọ̀ gọ́fúnà má dúró de gọ́fúnà kó wá aṣọ ayú kankan àwọn tó ti kú ní Ọ̀yọ́ state forest guard wọ́n tẹ lọ kò sí nǹkan kan tó máa bring wọn back Mákindé tún ti aṣọ yẹn tún ti sinmi ta ló fẹ́ bá mi tàwọn èèyàn wọ̀nyí jí báyìí torí Ọlọ́run wọ́n máa ń pa yín ẹ̀ mọ́ pé ìkan lọ èjì lọ ẹ̀ta lọ population wa ń dínkù nìyẹn títí tó fi máa lè capture gbogbo wa báyìí ṣùgbọ́n tó bá wá jọ ní pé ẹ padà fi àyè ìgbà tó fi rí yín capture somebody like us wọ́n lè rí wa capture o àwa ti tátú o lèmi ṣe ń dúró fún yín I love you ẹ̀yin ìran mi I genuinely love you to God Almighty ká ní mo ní agbára kan tí mo lè ṣe láti fi dáàbò bò yín jù báyìí lọ I would have loved to do it but mi ò ní ẹ̀ẹ́dẹ̀ dìde fúnra yín please now okay mo ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ protect yourself má jẹ́ káwọn people máa pa yín bẹ nípa nkíní náà iyebíye lẹ̀mí yín jẹ́ má dúró de kábíyèsí má dúró de governor minister senator ẹ kóra yín jọ learn how to protect yourself orúkọ tèmi ò yí padà ibi tá a máa fi àdágbà ètò ọ̀rọ̀ sí ni yèyé dára kowé kókókó ó ní mò ń jẹ́ má gbàgbé o láti bá mi share ètò yìí má sì gbàgbé láti drop comment God bless you ire o kàbìtì.